Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, President of Nigeria, pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí, àbí ìjẹrin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 3:10. Jagunjagun dé, atófiṣẹ́ ogun rán dé, olóyè Ìgbòho dé olóyè Ìgbòho dé torótoró dé tòròtòrò, èkúté ilé paramọ́. Ẹ̀yin ènìyàn wa, mo ti dé o, a ti dé o, ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ wá wo àwọn ọ̀rọ̀ tí olóyè Ìgbòho sọ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú wọn nílé kábíyèsí Olúbàdàn bàbá wa Ládọjà ní èní 26 January 2026. Ẹ wo bí èrò ṣe ya ní kẹ̀tíkẹ̀tí. Jagunjagun dé, Fúlàní ẹ sá forí ilẹ̀ wa sílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn, ẹ sá fi ilẹ̀ wa sílẹ̀. Awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ náà làwọn èèyàn ti ń sọ. Mo wo fọ́nrán kan, àwọn èèyàn wọ́n ti dé pẹ̀lú ìmọ̀ràn, wọ́n ti dé pẹ̀lú àwọn advice tí kò sẹ́ni tó lọ́pọlọ láti mọ̀ nǹkan. Ṣé olóyè wa kéré nínú ayé ni? Tẹ́nìkan wá lóun fún advice, eléyà lóun má advice títí wá, òun má advice títí wá. Ẹ jẹ́ ká sì fi gbogbo wọn yẹn lẹ̀ tán, ẹ jẹ́ ká fi gbogbo wọn yẹn lẹ̀ náà, ẹ jẹ́ ká sì máa yọ̀, ká máa dunnú. Olóyè lọ sílé kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land, wọ́n lọ síbẹ̀ léni, wọ́n lọ rí kábíyèsí ní Yẹ̀wù, wọ́n láwọn ọmọ báwọn ṣe wọ́n ló ní gbólóhùn táwọn fi bára wọn sọ̀rọ̀. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ kí ẹ farabalẹ̀, ẹ gbọ́ ohun tí wọ́n wí, ẹ wá gbọ́rọ̀ tí olóyè sọ ní ṣókí. Ọ̀rọ̀ tí olóyè sọ ní ṣókí òun ni mo fẹ́ kí ẹ wá tẹ́tí léko. Mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ọ̀rọ̀ náà ní orí ẹ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà, load up this thing. Ẹ jẹ́ ká tẹ́tí ká gbọ́ ohun tí olóyè wí ká tó tẹ̀síwájú. Ẹjọ́ bàbá, ẹjọ́ abẹ́ṣe sẹ́bi I want you to explain. I want you to permit me to speak our language. Okay, no problem. I'm a Yoruba man. Then I don't want to say anything. People say, see the Sunday boy, the way say it's stubborn for English is from my language. Let me say in Yoruba. Kí ni ohun tó gbé yín wá sí ọ̀dọ̀ kábíyèsí Olúbàdàn Ìbàdàn land? Ohun tó gbé mi wá sí ọ̀dọ̀ bàbá mi kábíyèsí Olúbàdàn ni pé àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí, àbí ìjẹrin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 3:10. Wọ́n ní àwọn wà lọ́dọ̀ president, àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di free man, kí n máa wọlé bọ̀, mo kúrò ní exile kí n máa bọ̀ láti wá máa sùn pẹ̀lú àwọn fámìlì mi nínú ilé mi nìbàdàn pẹ̀lú àlàáfíà. So inú mi dùn gidigidi, ayọ̀ mi sì kún. Ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbàdàn, kí n fi ẹ̀mí ìmoore hàn, kí n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ President of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn. Ẹwọ́dún tí mo ti wà ń gbòòrò ká ní pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè rí àǹfààní tí mo jẹ yìí jẹ, tí mi ò dẹ̀ pààyàn, tí mi ò ṣe nǹkan kan.
so ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ nìyẹn. kí ni àmọ̀ràn yín fọmọ Yorùbá. ẹ̀yin méjèèjì nígbà tá a jọ wà nílé wọ́n ní ká jáde pé ó fẹ́ fi. ọ̀rọ̀ bàbá àtọmọ nìyẹn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì. àmọ̀ràn yín fọmọ Yorùbá. àmọ̀ràn fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa ti ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi ohun tí bàbá mi bá mi sọ nìyẹn ìwé lọ. ẹ ṣeun sà. ẹ ṣeun ẹni ènìyàn ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa gbogbo mo kí wa nílé lóko ẹ rí i pé I look so tired mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ni àdúpẹ́ fún Ọlọ́run à ń fọkàn bá gbogbo ẹ̀ lọ àwọn fọ́nrán tó ń ṣẹ̀ lórí fídíò àwọn tó lọ sí live gbogbo ẹ̀ náà là ń ṣẹ̀ àdẹ̀ǹwò náà bá ṣe wà lẹ́nu iṣẹ́ síbẹ̀síbẹ̀ ògo ni forúkọ Ọlọ́run àti gbogbo ẹ̀ yọrí sáyọ̀ àti àlàáfíà ọba àṣẹ tó wù ú ọba tó lè fìyàn dára tó bá wù ú ó fi olóyè pamọ́ ni títí dọjọ́ ìní tá ló mọ̀ kan tó bá ti ṣẹlẹ̀ tó lóyè bá wà nínú ìlú wọ́n ti fi olóyè ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu wọn yẹn wọ́n ní bàbá wa Olúbàdàn wà lọ́dọ̀ ààrẹ nígbà tó pè wọ́n pé máa bọ̀ lé everything ti settle everything ti totally settle máa bọ̀ kó wá máa yan fanda èmi mo wá jókòó mo wá rò mo ń wo olóyè mo fara mi irú ìdùnnú eléyìí ó ti pọ̀ jù lénìí ìdùnnú yìí pọ̀ fọlóyè fún gbogbo wa ni o gbogbo ọmọ Òtúfẹ̀ gbogbo ọmọ Yorùbá tá a dúró tó lóyè tá a dúró tì í mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin adúró tì ní nígbà ìṣòro ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin ìyá wọ̀nyí tẹ́ ń pè wá àwọn ìyá kan wà tẹ́ pé wọn fọ̀rọ̀ olóyè ṣeré o wọ́n á máa pè lọ́ọ̀tún lósì ni ẹ bá wa pass message fún this and that adúpẹ́ fọlọ́run pé gbogbo ẹ̀ yọrí sí ibi tó yọrí sí adúpẹ́ fún ẹ̀mí wọn ò bá a lọ àtàwọn àtọmọ now ìyàwó àtọmọ wọn lè wálé sí láti wá bá wọn ṣeré pẹ̀lú àyàtà láfíà àti gbogbo àwọn tí wọ́n close sí olóyè táwọn náà tó wọn lè lọlé bírú Ọláyọmí Kóìkí torí àwọn ń sìn torí olóyè wọn ò lè lọlé ká má tọra wa wọn ò lè gba airport kọjá o ẹ má yẹ ká tọra wa so adúpẹ́ níbi tí gbogbo ẹ̀ náà já sílé ní ògo ni fún orúkọ Ọlọ́run ẹ̀yin ènìyàn ẹ lólùfẹ́ wa gbogbo ẹ bá wa ṣe ètò káàkiri káwọn èèyàn gbọ́ ẹ gbọ́ ohun tí olóyè wí ọ̀rọ̀ láti ẹnu olóyè dàrẹ́ẹ̀tì ni eléyìí kì í ṣe pé wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ àwọn fúnra wọn náà jáde síta tó sọ̀rọ̀ tó fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nílé bàbá wa Gbádéwọ̀lú Ládọjà kábíyèsí Olúbàdàn ex-senator former governor of Ọ̀yọ́ state adúpẹ́ èyí dẹ̀ ni wọ́n ń ṣe ayẹyẹ 50 years tí wọ́n dá Ìbàdàn sílẹ̀ Ìbàdàn was created 1976 pẹ̀lú Ondo state àti Ọ̀ṣun state pẹ̀lú Ògùn state the same time ni wọ́n create àwọn state yẹn èyí ni wọ́n ń ṣe ayẹyẹ yẹn mo wà lórí live radio station kan nígbà tó ń ṣe ayẹyẹ yẹn lénìí ó dà pé bàbá Olúbàdàn náà àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan mẹ́rin àwọn governors and àwọn tó ọjọ́ ń ṣèlú ṣá àwọn olóṣèlú wọn yẹn adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ lọ gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin watchers ẹ̀yin subscribers wa tẹ́ ṣe ń subscribe adúpẹ́ lọ gbogbo yín we need more of you ẹ bá wa subscribe sórí ìkànnì àwọn tó dẹ̀ ń kọ́mẹ̀tì náà ẹni fọwọ́ gbọ́mọ sí o àbúrò ní ṣẹlẹ̀ sọmọ yìí o adúpẹ́ lórí olóyè Ìgbòho pé ẹ̀mí wọn ò bá lọ òun tá a mú wá náà kò ní jù báyìí lọ èmi ọmọ yìí náà ni mo fẹ́ lọ rẹ̀ ó rẹ̀ mí seriously mo fẹ́ lọ sinmi Àkàlàmàgbò TV ẹyẹ méjì ò kì í jàṣà o èmi làwọ̀ tó wò tí kì í sọdá títì ọmọ gbàsègbàsè tí ń ṣe obìnrin ọ̀yìn olóyè Ìgbòho iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Yorùbá nation no going back thank you all.